Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi. Ìpèsègbè lẹ́nìkan ológun tí wẹ̀wà pé tí àrùmọ̀ lóògùn dànù láyíwọ̀ láò ẹni ọmọ Ṣàngó ni ọmọdé yẹmí Adéyẹmí kú ọmọ àdábàlé ọmọ àdábàòde ọmọ òfò ọmọ àdánù ọmọ owó tó wò lè wọ̀n ọmọ Ṣìyànbọ́lá bàbá gbàdé gòrí ẹ̀ṣẹ̀ tẹ kábíyèsí fálàfin. Pàǹkó pín òòṣà ní ẹsẹ̀ ẹ̀mọ́sẹ̀ díẹ̀ mí òrìṣà gbòbí Aláàfin òwà gbòdìdí orí ẹni lọ́wọ́ ẹni má bá jà wọn ò lówó ẹ̀bọ́ lé o ìwọ ló gbé gbàdúrà ránṣẹ́ ẹ̀kúlé ẹlẹ́ẹ̀kúlé o kábíyèsí kú bàbá yèyé. kárólé kó má rà bàbí mo torí èlú bọ́kù móró famọ́là bí mo bá torí ewé gbè mí pọ̀ jẹ sílẹ̀ o ọ̀rẹ́ àárọ̀ ọyọmọ̀ra rẹ̀ lábàbẹ̀ Ṣàngó tó jà tó rogún méjì wọ́n ròyìn tí wọ́n ní ojú àwọn rí nǹkan orò tó lọ sí àràrọ̀ níjọ́sí èkó mọ́wó bẹ̀rẹ̀ lọ́pẹ̀rẹ̀ jẹ àti ìrí alápàtà tí ó sọ ìgbà tó ta àràrọ̀ nídé àárí ìró aláwọ̀ òkè élé mọ́wó bẹ̀rẹ̀ ni wọ́n régún ibẹ̀ ni wọ́n ti rí Ṣàngó àjọbọ orò tọ́pọ̀kọ tó dáyàwó sí alẹ́ pé Ṣàngó ṣeun àbí ò ṣeun lóògùn lẹ́kọ̀ọ́ igi láti fẹ̀yìn tòkè àrìnà káàárọ̀ Ọ̀yọ́ ti jẹ̀ ní mẹ́sàn-án ọjọ́ gbogbo bí ọdún o a ní ìkáyé bí ọ̀bẹ Elédùmarè ìjà lè páyédáyé gbọ́pẹ́ sí ńlá eégún àárọ̀ Ọ̀yọ́ kí ayé Ṣàngó sì parun àrímọ̀mọ́sá lọ́pọ̀ akọ́dà lọ́pọ̀ akọ̀wé ẹni òdùmọ́ lọ́pọ̀ afúnjàmọ́ pọ̀mọ́ gbégbó àpàní àrójú ẹni bíṣọ̀bù. Please subscribe to Face TV Africa and turn the notification on. Face TV Africa, ẹ jọ̀ọ́ subscribe, hete. Face TV Muswobi.